Minutes more. Nínú fíìmù Yorùbá, eré ológun ló máa ń ṣe dù. Wọ́n ò ní fúnra wọn location, wọ́n ò ní fúnra wọn lẹ́nìtìn. Ẹ kàn máa rí ìtàn máa pàdé lórí fídì yìí tẹ́ máa gbọ́ ni. Èmi kúkú dùkú ti sanwó kàrúkàrú. Ó sanwó kàrú sanwó mọ́gàlẹ̀. Torí wọn ní ẹ̀mọ́ kò sóró ẹ̀kọ́ sóró sóró wọn ní ẹ̀mọ́ kò sóró sóró. Ìyá yìí wọ́n dòkú ta tẹ́sí náà bò mí. Àwọn tá ló tó àga ilé tí wọn ò tó àga tèmi síbẹ̀. Kábíyèsí ẹgbẹ́sẹ̀ lé mi. Ooo kábíyèsí bóyá ẹ̀ẹ́dẹ́rù bẹ́ẹ̀ ta ni ó ṣe wedding èkó oṣù wa. Èyí wà arákùnrin tó fà bẹ́ẹ̀ yẹ wá. Kábíyèsí ní fìyà jẹ yìí. Kábíyèsí sẹ́ẹ̀mọ́ ń dẹwọ́ sàmà. Ó dà pé kábíyèsí wọn èdè pátíkìú náà láìjì. Kábíyèsí ìfèrè tẹ́ ń lọ́rùn. Kí n ti yé ọ̀rọ̀ fámìlì lẹ̀ máa ń dá sí. Ìwọ tí màdójú ọba ní kò bá ń pàtẹ́wọ́ fọ́kọ mi. Iye ọdún tó bá wá fẹ́ lọ láyé ni kò fi pàtẹ́wọ́ yẹn. Àtẹ́wọ́ ọdún méjì, ọdún mẹ́ta, ọdún mẹ́rin, ọdún márùn-ún, ọdún mẹ́fà, ọdún méje, 2 million, 3 million ó ti tó. Èèyàn bá ti lo 6 million láyé náà ó ti tó. Àwọn èèyàn wo. Ìṣẹ̀lẹ̀ tí màá lọ tẹ́kùn wọn bí mílíọ̀nù owó mọ́tò. Ìwọ tí màdójú ọba ní kan níbi tó wà yẹn wẹ́n nìkan lẹ́gbẹ̀ẹ́ sọ pé tèmi máa dayọ̀. Wẹ́n nìkan lẹ́gbẹ̀ẹ́ sọ pé màá rọ́gọ̀lò. Wẹ́n nìkan lẹ́gbẹ̀ẹ́ sọ pé màá sílẹ̀. Wẹ́n nìkan lẹ́gbẹ̀ẹ́ sọ pé tó ti ń bọ̀ àtúndọ̀wọ́ ni. Òwò pàtẹ́wọ́ fúnra ẹ̀. Mo fẹ́ tẹ́kisì ọpọlọ ẹ̀yìn èèyàn wo ni? Bóyá ìṣá prápra nínú fíìmù Yorùbá ta ni máa ń sọ̀rọ̀ báyìí? Ẹ kàn máa rí tó máa bọ̀ báyìí. Èmi ọ̀rẹ́ yẹn lọ́kàn tí o. Ẹ̀yẹ kò bá mọ̀ kúrò bá mi bẹ́ẹ̀ kò bá mọ̀ jẹ́ kó mi rí. Sáànìyẹn. Wàláì, kábíyèsí wọn tún pa. Ilé ìwọ̀n òbí ń dákẹ́ ẹ̀gbá. Nínú fíìmù Yorùbá, gateman ló máa ń ṣe jù. Ẹ kàn máa rí tó máa pọ̀ báyìí. Bó ṣe máa rìn rè. Tí ẹ bá sọ̀rọ̀, ẹ máa sọ pé mi ń sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kẹ̀kẹ́. Kí lẹ́gbẹ̀ẹ́? Ẹ̀yin pípò yìí ti wo fíìmù gan. 4 minutes more. Nínú fíìmù Yorùbá, eré ológun ló máa ń ṣe dù. Wọ́n ò ní fúnra wọn location, wọ́n ò ní fúnra wọn lẹ́nìtìn. Ẹ kàn máa rí ìtàn máa pàdé lórí fídì yìí tẹ́ máa gbọ́ ni. Èmi kúkú dùkú ti sanwó kàrúkàrú. Ó sanwó kàrú sanwó mọ́gàlẹ̀. Torí wọn ní ẹ̀mọ́ kò sóró ẹ̀kọ́ sóró sóró wọn ní ẹ̀mọ́ kò sóró sóró. Ìyá yìí wọ́n dòkú ta tẹ́sí náà bò mí. Akomame alẹ́kọ̀ọ́ mi mama to the swagger. Put it together for Mama Swagger. Olólùfẹ́ bàbá mi, bọ̀dínú yín kọ́ làwa. Mo lè gbà wá bí? Ta ló lè máa gbé wọn? Olówó orí ẹ̀ pẹ̀. Bàbá ni wọ́n kọ́ ọ́. Bàbá mi wọ́n gbà ẹsẹ̀ bọ́ báwo? Àkọlẹ̀ orí polówó jókòó sí ẹ̀rọ ẹ̀wọ̀ lẹ̀. Rárá bàbá mi má ṣe bẹ́ẹ̀. Ìdé ìtì ẹ̀jà rere lọ bẹ́ẹ̀ ṣe. Bàbá ìpolówó jókòó sí. Bàbá mi ẹ̀wọ̀ kọ́nà. Ẹ má ṣe máa lọ ti ẹ̀jà rere ni bàbá mi sí. Wọ́n ní okun owó. Kábíyèsí ọkùnrin lélẹ́yìí. Ó tún olówó ní fìyà jẹ kábíyèsí. Olówó a máa tọ́jú wọn. Bàbá ní kó dúró pé owó. Má lọ rò pé bàbá mi ti ń lọ́ọ̀fù ẹ o. Onínúure lọ nínú iṣẹ́ wọn. Ọmọ bá tún wọ́n jù kọ sí ẹ́bí yìí o, ó dàgbé owó mọ́tò wọn ni o. Wọ́n tún ti fún ẹ lówó ń bí o. Sọ́wọ́ mọ́tò ẹ̀kọ́ ló ti bọ́lẹ̀ ó ṣàfẹ́ fẹsẹ̀ rìn lọlé wá mú nǹkan. Kéèyàn má dẹ̀ lọ mú owó ìyá Swagger kó má lọ máa fi lálàá. Ó ti fọ́fọ́ ni olè. Ó lọ lè yí. Oṣù dúdú bíi ti ọ̀bọ.
máa lọ àwọn létí ìlú wa bọ́ọ̀lẹ̀ ọlọ́pàá ṣé ìyá alájọ tó fi ẹ̀ fún lówó ni ó tún ti pọ̀ owó ẹgbọ́n mama fi ìgbà tí lọ́ọ̀fù òun bí wọ́n tètè máa lọ kíákíá àmọ́ bóyá wọ́n ṣẹ́jú mọ́ wa ní bí. Put it together for your swagger. If you enjoy that, we will go for subsequent events. Alright, back to back without wasting time. I want to bring on stage the Swagalicious, my brother from another mother, Ademola Omoba. Ademola Omoba is an entertainer. He will be singing.
Thank you. Thank you. Thank you very much. GboahTv Cultural Troupe, thank you very much for coming. It is a Lodge Festival 2024, and today is a joy.